èèyàn mi ẹ wò Omoluka wọ́n ránṣẹ́ sí Sowore wọ́n ní Sowore òun ṣọmọ Yorùbá in fact ṣe nígbà tí wọ́n ń sọ báyìí mo ní ó tẹ̀ tí wàá dà bẹ́ẹ̀ mo fẹ́ kí wọ́n lọ gbọ́ bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yìí àti àwọn tí wọ́n ń sọ yìí pé Yorùbá nation kìíní kan igbá kan àwo kan in fact ṣe nígbà tí Omoluka ṣàlàyé mo lóde dídá mo lẹ́mìí nìkan kan ni màá gbọ́ ẹ jẹ́ mu wá kí ẹ̀yin èèyàn mi náà gbọ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká jọ wọ́n lọ gbọ́ ohun tí Omoluka tí wọ́n sọ. èyí tó pọ̀ jù nínú àwọn ọmọ Yorùbá tí wọ́n ń sọ̀rọ̀ òdì sí Sunday Igboho lẹ́ni ẹ rí i pé alábòsí ni gbogbo wọn pátápátá ẹni tó wá jẹ́ chairman àwọn alábòsí yẹn gangan òun ni Omoyele Sowore gangan òun ni alága òun ni chairman àwọn ẹgbẹ́ àwọn alábòsí. tí bá sọ tí mò ń sọ ẹ mo sì ń rí Sowore gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́lẹ̀ ó ti kúkú sọ pé òun ò kì í ṣọmọ Yorùbá ó ní wọ́n béèrè lọ́wọ́ pé ṣé Yorùbá ni olóhùn ṣe Yorùbá ó ní ìjọ lòun gbogbo àwọn ìjọ tó dẹ̀ wà ní orí ilẹ̀ wa nílẹ̀ Yorùbá gbogbo wọn la dẹ̀ mọ́ lé lọ́ngbò bá yá yes reality ilẹ̀ Yorùbá ò kì í ṣe ilẹ̀ ìjọ Bayelsa ló wà Bayelsa tó fi wọ Ikwere tó fi wọ Rivers State ibẹ̀ ni àwọn ìjọ ní ilẹ̀ sí ibẹ̀ ni wọ́n ti sun wá sétí omi wá ní Ondo State bí tí wọ́n dẹ̀ tẹ̀dó síbẹ̀ ìjọ ò kì í ṣe Ondo State. àwọn Ìlàjẹ àwọn ni wọ́n ní odò táwọn ìjọ lọ yẹn àwọn ìjọ wọn ò ń ṣe Yorùbá gẹ́gẹ́ bí Omoyele ṣe sọ fún gbogbo wa wọn ò ń ṣe Yorùbá. náà ẹ̀yin èèyàn mi àní pẹ́ lórí ètò lẹ́ni ẹ jẹ́ ká wá sáré yànnàná àwọn kankan fún yín lẹ́ẹ̀kan sí ẹ máa sọ Omoluka wá ń dìfẹ́ǹdì olóyè dìfẹ́ǹdì Ìgbòho ṣe gbá máa dìfẹ́ǹdì Ìgbòho torí gbogbo yín majority yín lẹ́wà unjust sí Sunday Ìgbòho gbogbo yín pátá èmi ní Délé Mọ̀mọ́dù èmi ní Omoyele Sowore èmi ní gbogbo yín tẹ̀ dídínkùdú sọ̀sọ́kùsọ kiri lórí afẹ́fẹ́ ẹ jẹ́ béèrè kan lọ́wọ́ yín nígbà tí Buhari tó fi tipátipá láìṣẹ̀ láìrò tó mú Sunday Igboho tí Sunday Igboho dúró lórí ẹsẹ̀ yìí pé Yorùbá gbọ́dọ̀ jáde nígbà tí wọ́n mú yín tí ọba oyè orí ẹ̀ ti gbálẹ̀ kò ní dáa fún bàbá ẹ̀ tó gbọ́n kan tí mo sọ fún ẹ yẹn mo sọ pé kò ní dáa fún dádì ẹ̀ ni mo sọ kì í ṣèwọ o ẹranko já dànù lórí prógrámù mi fún mi. nígbà tí Buhari fagídí ní kán lọ pa Sunday Igboho sínú ilé tó ní kán máa gbé Sunday Igboho bọ̀ kó wá ṣẹ̀wọ̀n mélòó nínú ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bú Sunday lẹ́ni mélòó nínú yín ló dìde tó jà fún Sunday Igboho. ọmọkùnrin yẹn gbìyànjú ó lọ́bì sọ́tún ó sá sósì ó escape lọ́wọ́ àwọn Nàìjíríà DSS ó wọ Kútọ́nù Nàìjíríà sì di signal sí Kútọ́nù pé kán mú kán gbé fáwọn ṣùgbọ́n Sunday Igboho ráàánú Ọlọ́run gbà kò jẹ́ kán gbé wá sí Nàìjíríà ó wà nínú custody àwọn DSS àwọn Kútọ́nù for good 2 years lọ́gbà ẹ̀wọ̀n wọn níbẹ̀. mo rántí báwa wọ̀nyí ṣe ń lọ tá à ń bọ̀ Kútọ́nù ó dàbí ìgbà tí mo bá ń lọ sọ́jà ọba ni láti lọ bójú wo olóyè láti lọ wò ó ṣàlàáfíà lólóyè wà. mélòó nínú ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ sí Ìgbòho lẹ́ni lẹ jáde lẹ jà fún. kó o tó fi nǹkan gún ọmọlàkejì ẹ fi gúnra ẹ wò kó mọ bó ṣe rí lára ẹ. ìwọ Omoyele Sowore òun pe Sunday ní nuisance ó rí pé wọn gbẹgbẹgbẹ ní bàbá ńlá nọ́sẹ̀nsì etí ẹ yẹ ó tún yàtọ̀ sí nuisance tó o pè yẹn nuisance dáa but you are nonsense ẹranko gbáà. I have your number àfi tó bá fẹ́ block mi tí bá ti ń parí program yìí I will share it for you gbogbo. Because you are gangan the definition of hypocrite.
Sunday Igboho wà ní custody àwọn DSS, àwọn Benin Republic. Even after the president Benin Republic release ẹ̀ tó fi sí house arrest, Nigerian government sì ń kọ wanted sórí orúkọ ẹ̀ láì ṣe pọ́ ọmọlọ́mọ jà, láì pààyàn, láì báyàn fa wàhálà, simply because ó sọ wípé Fúlàní ń pa àwọn èèyàn mi, enough is enough. Kí Fúlàní jáde kúrò lórí ilẹ̀ wa, tí wọ́n bá dẹ̀ jáde Yorùbá fẹ́ dá dúró. Mo wá fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ ẹ Omoyele Sowore, how many protests no stage for Sunday Igboho freedom? Pé ọmọ ìyá mi ni o, àbí ọmọ Yorùbá ni o, àjọjẹ́ kan ni o, Yorùbá lájọ ń sọ o. Mo ń challenge ẹ Yele Sowore àti gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́. Ẹ bá mi béèrè lọ́wọ́ Sowore yìí pé how many protests ló jáde ló stage fún Sunday Igboho nígbà tí Sunday Igboho ń la ìṣòro yẹn kọjá. Protest mélòó ló ṣe? Pé Buhari o, you must leave Sunday Igboho alone, kò ṣe. After all, ẹ pariwo wọ́n fọwọ́ wọ́n gbowó fún Sunday Igboho, gbowó ó gba igbá. Mo ti sọ, mo dẹ̀ ń tún sọ. Àdàbí tó bá yẹ kó ọmọkùnrin yẹn gbowó bẹ́ẹ̀ ṣe ń pariwo ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ, àdàbí tó bá gbowó òun mọ̀ọ́rẹ́ jù wọ́n lọ. Àti wọ́n àti olóyè Gani Adams ó mọ̀ọ́rẹ́ jù yín lọ ni. Ẹ̀yin méjèèjì kò sí nínú yín tí Bọ́lá Ahmed Tinubu ò ṣoore fún, ibi lẹ fi sún Bọ́lá Ahmed Tinubu. Níjọ́ tí Gani Adams tó há, tí Ọbásanjọ́ pa àṣẹ pé tó bá rí ká pa at sight, ẹni tó dúró fún is Tinubu. Ibi ló fi sún Tinubu yẹn lẹ́nu. This is what Sunday Igboho said he will never do. Oore ni Tinubu ṣe fóun. Buhari ló mú òun tó forúkọ òun sínú wanted list. Tinubu dẹ̀ dáríjì òun pẹ̀lú ẹ̀bẹ̀ táwọn ọba kan bẹ́ẹ̀, ó dáríjì òun á fi ìmoore hàn fún. Ẹ̀yin kan wá lẹ́ẹ̀fẹ́ pokùnso torí ẹ̀. That is why tó fi jẹ́ pé Sunday Igboho yàtọ̀ sẹ́yìn. Ẹ̀yin la láìmoore, ẹ̀yin ní ìkà, ẹ̀yin la lábòsí. Omoyele Sowore ìsìn ló ṣe mọ̀ pé Nnamdi Kanu kò yẹ kó gbé sí life imprisonment. That is àwọn tó believe pé nǹkan tó dáa lòun ṣe, orí wọn gan ò pé, orí wọn ò pé àwọn yẹn, ìdí ni wọ́n ti mí, ọpọlọ wọn ẹsẹ̀ wọn ló wà. Torí wọn ọpọlọ wọn pé ni ó yẹ ká lè béèrè lọ́wọ́ ẹ Omoyele Sowore pé níbo ló wà kó tó di pé wọ́n ṣe ẹjọ́ Nnamdi Kanu tó fi raise protest. Torí pé orí pé Sunday Igboho change bó lóun support ẹsẹ̀ wá ń jáde kárí justice for Nnamdi Kanu. Orí pé orí ẹ̀ ń gbálẹ̀ Yele Sowore, orí ẹ̀ ó ti gbálẹ̀. Look at me very well, Àkúrẹ́ lèmi ń gbé o. Tó bá nídìí àdírẹ́sì mi bèrè ẹ̀ máa fún ẹ kó lè wá bá mi. Tàbí kó rán àwọn oníṣẹ́ ẹ wá. Mutiu Busari, bàbá ẹ̀ olè. Bàbá tó bí ẹ gangan ni mò ń sọ o, olè ni. Ìyá ẹ aṣẹ́wó olóbòjì tó ná, kò ní dáa fún bàbá tó bí ẹ àti ìyá ẹ Mutiu. Ẹ rà pọ̀ Sàpànà pa Sàpànà kò tó kú gelete. Ṣé mo gbé nínú bí mo bá ṣe ń sọ ìsọkúsọ òótọ́ ọ̀rọ̀ àmàjà, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ rúra wá. Tó bá jẹ́ pípé irú ìwọ Sowore yìí tàbí Délé Momodu tàbí ààrẹ, tó bá jẹ́ pé irú yìí dìde tẹ́ ẹ ti ja ìjà Sunday Igboho, bóyá tẹ́ ẹ ti dìde tẹ́ ẹ protest, tẹ́ ẹ jáde tẹ́ ẹ stage protest, tẹ́ ẹ gbé placard ní Sunday òṣè, tẹ́ ẹ ṣe protest tẹ́ ẹ lọ sí National Assembly, tẹ́ ẹ barricade ibẹ̀, tẹ́ ẹ dúró síbẹ̀ pé tó bá tú Sunday lẹ̀, tó bá yọrùkọ ẹ̀, bóyá Sunday bá má ti ẹsẹ̀ sọ pé òun fẹ́ support Tinubu débi kò tí ẹ̀ ní ṣẹ́ṣẹ́ǹsì pé Tinubu ló fẹ́ wá tú Sunday Igboho lẹ̀. Torí iṣẹ́ tẹ̀yìn ṣe yẹn á ti jẹ́ tí Sunday Igboho wà ní tútù, kò ní ẹni reason àti sọ pé Tinubu ló tú òun sílẹ̀ sódì ẹ̀fọ́ òun fẹ́ tẹ̀lé Tinubu, but you refuse. Kò sí nínú yín tẹ́ ẹ ṣe anything, ordinary speech lásán ẹ̀ give. Ìwọ dúró òun pariwo. Ẹ jẹ́ kí n sọ òótọ́ fún yín, ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí,
ẹ pín fídíò ẹ jẹ́ kó rìn dáadáa kó dọ́dọ̀ Sowore àtàwọn tó kù ẹ̀. mo ń sọ eléyìí fún yín lẹ́ni ẹ lọ mọ̀ ẹ̀yin tẹ́ bá bìlíwù pé Sowore ń jà nítorí mẹ̀kúnnù orí yín ò pé o orí yín kí ni mo sọ pé kò ṣe kò pé. Sowore ń jà nítorí pé kò rí position dìmú ó fẹ́ wà relevant. Nàìjíríà gọọmenti kan lè negotiate pẹ̀lú ẹ̀kan fún lápò méjì ìdí Sowore ń wá nìyẹn. Sowore ò jà nítorí ẹ̀yin mẹ̀kúnnù. Sunday Igboho tó sọ pé òun fẹ́ ṣiṣẹ́ fún Tinubu ṣé bọ́ọ̀sì ni Sunday Igboho ń wá ni. ẹ jẹ́ ká mú tẹnu ẹ̀gàn kúrò ṣé Sunday Igboho ṣe ṣòṣèlú ni olóṣèlú ni Sunday Igboho kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Yorùbá nation. Olóṣèlú pọ́nbélé ni ó ṣiṣẹ́ pẹ̀lú bàbá Lámàdé Ṣínà ó ṣiṣẹ́ pẹ̀lú bàbá Ládọjà tó ti padà dolúbàdàn nígbà tí bàbá Ládọjà jẹ́ gómìnà Ọ̀yọ́ state. Ọ̀pọ̀lọpọ̀ gómìnà nílẹ̀ Yorùbá ni Sunday Igboho bá ṣiṣẹ́ in one way or the other. Ṣó ṣẹ̀ṣẹ̀ jó lóṣèlú ni. Tinubu ṣe lóore ó lóun fẹ́ forí hàn fún Tinubu ẹlẹ́fẹ́ para yín. Àtọ̀rọ̀ tó jẹ́ pé ṣe lọ́mọlọ́mọ kan sọ fi ṣeré mo wo fídíò òun bí tó ti sọ pé Àtíkù wèrè kan kíní kankan máa wá sí ilẹ̀ Yorùbá. Sunday Igboho ò lè dá yín dúró tẹ́ ẹ mọ̀ wá tẹ́ ẹ bá fẹ́ wá ṣe campaign níwájú ilé Sunday Igboho ẹ free Sunday Igboho ní kankan fi yín ṣe ọmọlọ́mọ kan sọ tiẹ̀ náà gbogbo ẹ̀ lẹ́ ń dìmú gba jẹ́ pé ṣé tó bá jẹ́ irú Ọmọlúkà yìí ló sọ̀rọ̀ kò ní tó máa bọ̀ ń gbà jẹ́ pé irú Sunday yẹn mọ̀ pé igi ńlá ni igi ńlá òun ni gbogbo yín ṣe ń di ọ̀rọ̀ ẹ̀ mú. Ṣé Tinubu ò ṣe campaign lọ́yọ̀ state ní north ni ṣé Tinubu ò ṣe campaign ní east ni nílẹ̀ Ìgbò ni ọmọlọ́mọ kan sọ tí ọkàn fi ṣeré nínú lẹ́gbẹ́ ìbàdàn gbé tí òbí kankan wá ọmọlọ́mọ anybody can say it anytime anywhere ẹ rí ọ̀rọ̀ ẹ rí dìmú orí yín gbogbo yín ti gbálẹ̀ orí gbogbo yín ò pẹ́ Sowore ó ti forí sọgi. Bí mo ṣe máa ń lè sọ pé ẹ má gbé Àtíkù wèrè kankan wá sọ́dọ̀ bí o kẹ́nìbọ̀dì má gbé Àtíkù kankan wá tẹ bá gbé Àtíkù dáadáa kan dórí Ondo state a máa ṣínà fún kí ni mo ní tí mo fẹ́ fi dá Àtíkù dúró pé kó má wá sí Ondo state. Àtíkù is an icon ká mú tẹnu ẹ̀gàn kúrò èèyàn l'Àtíkù láyé ara ẹ̀ bó dẹ̀ pé gbogbo wọn pápátá gbogbo olóṣèlú ẹranko gbogbo wọn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èèyàn ò ní Àtíkù olóhùn òrèèyàn wọn ò lè róbi kan náà òrèèyàn ọmọlọ́mọ kan sọ tiẹ̀ náà kò lè dá dúró. Ẹ ti ní tiẹ̀ dìmú ẹ máa dìmú ẹ̀yin ṣẹjọ́ àwa ń jayé ẹ̀yin ṣẹjọ́ àwa ń jayé yóò jẹ gbèsè kún gbèsè ní Sowore yóò jẹ gbèsè kún gbèsè ní aláàárù dandan òun yóò pọ̀ bá lẹ́jọ́ yóò jẹ gbèsè kún gbèsè ní yóò jẹ gbèsè kún gbèsè ní aláàárù Sowore tó lóun fẹ́ pọ̀ bá lẹ́jọ́ yóò jẹ gbèsè kún gbèsè ní gbèsè lápáyín. Omoyele Sowore, you are not fighting for mercy. Stop deceiving the people of Yoruba land. People of Nigeria, stop deceiving them. You only want to be relevant. Irú ẹ̀ ló ń jẹ́ president ní Sowore. Ẹni tó bá fẹ́ darí á jẹ́ ẹni tó wà just, ẹni tó wà ẹ̀ mọ́ tí ò ṣe àgàbàgebè tí ò ṣe kí ló dé tó ò jà fún Sunday Igboho. Nígbà tí Sunday Igboho ò tí ì tẹ̀lé Tinubu tó ń sọ̀rọ̀ sí Tinubu tó ń bú Tinubu tó sọ pé òun máa yìnbọn fún Tinubu látẹ̀yìn kí ló dé tó ò jà fún Sunday Igboho gbà yẹn that is to tell you pé alábòsí pọ́nbélé ni ẹ́. Nnamdi Kanu no ẹ̀yin masses tẹ́ bá ń wo ẹ̀yin tẹ́ ń wo fídíò mi lọ́wọ́lọ́wọ́ mú sọ eléyìí kó ba lè yé yín dáadáa ẹ dákun ẹ fi òye inú ẹ fi gbé ọ̀rọ̀ mi. Mo fẹ́ fún yín láwọn pọ́ìntì kan tẹ́ ẹ fi mọ̀ yìí pé ká Sowore fúnra ẹ̀ ọmọ àlè mi. Ẹ jẹ́ kí n fún yín láwọn pọ́ìntì yẹn. Number one, Sunday Igboho ò dúró síbi kankan kó sọ kò sọ irú ẹ̀. Sunday Igboho ó ṣe protest kò dúró sẹ́niwẹ̀ kó tẹ ọmọ ìdíyẹ lẹ́dìyẹ pa kò dẹ̀ ọ́dà yìí pé kó àná tàtẹ́ kò bà nǹkan mọ́ sísì jẹ́
kò dá ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù rú, síbẹ̀ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì mú nítorí statement kan ṣoṣo. mo ń sọ fún yín lẹ́ni ẹ lọ́mọ, kò sí kan tó jẹ́ kí Buhari, Buratai, Bichi àtọ̀gá ọlọ́pàá ńgbà yẹn àti Tanko Alomakura àti Chika Magani, gbogbo wọn yẹn pátápátá kò sí nǹkan tí wọ́n ṣe pàdé torí Sunday Igboho ju pé Sunday Igboho sọ pé Fúlàní kò sáàyè fún yín lórí ilẹ̀ wa. gbogbo àwọn tí mo sọ gbogbo wọn náà dẹ̀ ń control Nàìjíríà. ìbínú yẹn ni gbogbo wọn wọ̀nà àti wojú Sunday Igboho mọ́ra. Sunday Igboho ni ò fún wọn lójú. ṣebí Sunday Igboho sọ jáde pé kí Buhari Buratai kó wá búra tí ò bá wá bá òun nínú custody ní Benin Republic. kí ló dé tí Buratai ò dínà yẹn gbérọ́ ni? Buratai gbé owó wá sí Benin Republic tó wá bá Sunday Igboho sọ̀rọ̀ pé kó tọwọ́ bọ̀wé bóun ò ní ṣe mọ́. ṣe bá ọmọkùnrin yẹn kọ̀ ó sọ ní gbangba bí ò sọ, gbogbo yín lè rí fídíò ẹ̀. kí ló dé tí Buratai wá sọ pé irọ́ ni Sunday Igboho pamọ́ òun? wọ́n gbé evidence síta fún. ogun tí wọ́n gbé tí Sunday Igboho ojú ogun pé Fúlàní ń pààyàn jù nílẹ̀ Yorùbá, lẹ́dẹ̀m lé wọn kò sí kan. ìjà tí ó yẹ kẹ́yìn tẹ́ ń wo fídíò yìí kẹ́ ẹ mọ̀ yìí pé olè onírọ́pọ́nbélé fún 155 ní Sowore. níjọ́ tó ti ń pààyàn tí wọ́n ti ń kidnap, ẹjọ́ mélòó lẹ́rí tí Sowore jáde tó wá protest lé lórí? kò lè ẹ́bà ṣe é. ní tóun fẹ́ ṣe ni pé kó ṣáà lè relevant. àwọn tó bá wà ní top post a máa lóun protest against wọn, a lóun bá wọn jà, bóyá kó gbógun ti ọ̀gá sójà tàbí kó gbógun ti ọ̀gá ọlọ́pàá tàbí kó gbógun ti pírẹsidẹ́ǹtì. wọn ò rí ti ẹrù ni. tírú èmi bá jẹ pírẹsidẹ́ǹtì máa ní kán gbé Sowore wá síwájú mi, kán bẹ́ orí ẹ̀. mo bẹ́ gbé ní kò sí tó fẹ́ ṣẹlẹ̀, pírẹsidẹ́ǹtì ni mí. ẹ bá mi mú kán gbé síwájú mi, ẹ bẹ́ orí ẹ̀ fún mi, máa mú ẹ jẹ. bọ̀ Tinubu wẹ́ ẹ jẹ́ ká bára wa sòtítọ́. Nnamdi Kanu in the other hand ọmọ ọ̀dà and attack Nigeria military. olóye army tó kú lọ́wọ́ Nnamdi Kanu kò sọ́pamọ́, gbogbo ojú lórí, gbogbo yín lẹ rí. olóye army Nàìjíríà tó kú lọ́wọ́ àwọn ọmọ ogun Nnamdi Kanu. olóye civilian ní àwọn tí òun ṣáàbẹ̀ rárá tó já aráàlú, nítorí pé Nnamdi Kanu pàṣẹ pé síta tó ọ̀bẹ gbọ́dọ̀ jáde, táwọn ọmọ yẹn dẹ̀ lísì sí ọ̀rọ̀ ìjọba dẹ̀ sọ pé ẹ jáde ẹ tajà. àwọn yẹn wá ní ìjọba làwọn fẹ́ lísì sí, wọ́n dẹ̀ jáde wọ́n wá sí ṣọ́ọ̀bù. Nnamdi Kanu wọnú ṣọ́ọ̀bù pàṣẹ ó ní ẹ lọ ṣọ́ọ̀bù wọn, wọ́n dẹ̀ pa gbogbo wọn dànù sínú ṣọ́ọ̀bù. àwọn tó padà sínú ṣọ́ọ̀ṣì ṣe bí gbogbo alárí fídíò ẹ wò. ara àwọn tó lóun fẹ́ ṣe president lé lórí nìyẹn o. ara àwọn tó fẹ́ ṣe Biafra lé lórí nìyẹn o. gbogbo bó ṣe pààyàn tó ọjọ́ tí wàhálà Èkó ṣẹlẹ̀, wọ́n gbé fóònù wọn pé Nnamdi Kanu pé kìnìún kan ó ní I don't want to listen to you, how many people have you killed? How many people have you killed? A leader. irú ẹni yẹn òun ní Sowore fi ipò yẹ kóun protest fún pé kán release. You claimed ìpè Yorùbá ni ẹ́ táwọn àmọ́ pé kì í ṣe Yorùbá. Okay, this very Nnamdi Kanu olóye attack tó ti give Yorùbá. gbogbo ẹ̀yin tẹ́ pera yín lọ́mọ Yorùbá tó dẹ̀ yẹ kó máa lé Yorùbá nìyí, Ọlọ́run máa ṣí gbogbo yín nídìí. bó bá jẹ́ ikú ni Ọlọ́run àfikún ṣí yín nídìí. gbogbo ẹ̀yin tẹ́ parọ́ pé Yorùbá nìyí, tẹ́ ẹ̀ dẹ̀ ń gbógun ti Yorùbá, ẹ̀ dẹ̀ jòkó sínú ilẹ̀ Yorùbá, ẹ̀ dẹ̀ ń gbógun ti Yorùbá, Ọlọ́run á fi àìsàn, á fi kú, á fi ṣí yín nídìí. Nnamdi Kanu many bloods, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀. ojú ẹ ò fọ́ òun Omoyele Sowore, ó wà láyé, ó wà láàyè o. ṣùgbọ́n Sunday Igboho tí ò ẹ fà sọ pé pààyàn ẹ pa ọlọ́pàá. mo máa ń sọ ní gbogbo ìgbàanú prógrámù mi lọ́jọ́ táwa àtàwọn ọlọ́pàá ní ìṣù. Sunday Igboho sọ fún mi pé kí lẹ lọ́mọlọ́pàá jà fún. ṣé wọn ń ṣara wa ni? àbí ìyá tá à ń jẹ iṣẹ́ àtàwọn jẹ àbọ̀jà tọlọ́pàá yàtọ̀ sọ́jà táwa ní. ọlọ́pàá bọ́ọ̀ bá ti sẹ́tù mátà náà ìpadà yìí ni wá lọ́jọ́ tá a fẹ́ ṣe rálì lákùrẹ́. ó ní kí n lọ sẹ́tù ẹ̀, mo ní láti sẹ́tù mátà yẹn kó lóye tó dé ni. ṣèbéyàn nìyẹn,
ṣùgbọ́n ẹni tó wọ́dà pé pààyàn ṣe ẹlẹ́sọ̀wò rẹ̀ do you recall that lára àwọn tí Nnamdi Kanu sọ pé kán pa àìmọye àwọn ọmọ Yorùbá nínú wọn tó jẹ́ pé Nàìjíríà àmì ló post wọn lọ sí north sí east sí ilẹ̀ Ìgbò àìmọye wọn nínú wọn tó jẹ́ Yorùbá tó jẹ́ ọlọ́pàá tó jẹ́ Nigerian Police Force ló post wọn lọ lẹ̀ Ìgbò tí Nnamdi Kanu dẹ̀ give order pé kán pa wọ́n dànù síbẹ̀ tán dẹ̀ pa wọ́n. How many Fulani how many Hausa ọ̀pọ̀ ìyà tí Fulani fi jẹ ìran Yorùbá mélòó nínú wọn ní Sunday Igboho order pé kán lọ pa ṣùgbọ́n irú ẹni yẹn orí pé kò yẹ rárá bí ẹni tó yẹ kó o protest fún bí ẹni tó yẹ kó o jáde fún ṣùgbọ́n Kanu tó lè jẹ́wọ́ tí òfin pamọ́ pápá yẹn lòun òfin ìgbẹ́ irú ẹni yẹn ló wọ̀ tiẹ̀ tó yẹ kó o protest fún òòrí pálábù sí ayé àtọ̀run yẹn òòrí pé kò sọpọlọ lórí ẹ ṣòwò rẹ I am Victor Ọmọjọwọlọ people call me Omoluka wojú mi dáadáa in case tó bá fẹ́ ọmọ kéèsì ṣe dáadáa jẹ́ kájọ kẹsẹ̀ sí kò ní dáa fún ẹ. ó máa lè ní òun sọ fún Yorùbá a máa lè yín àáfi ìgbálẹ̀ àfi gba ẹsẹ̀ yín kúrò nílẹ̀ Yorùbá ìgbálẹ̀ tó dáa àfi gba ẹ àti wà àti fámìlì yín àgbà yín kúrò nílẹ̀ Yorùbá. Láti ọjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò mi ẹ jọ́ọ̀jì ọ̀rọ̀ tí mo sọ fún yín ẹ gbé Sunday Igboho sẹ́gbẹ̀ẹ́ ẹ gbé Nnamdi Kanu sẹ́gbẹ̀ẹ́ ẹ wo yín táwọn méjèèjì jọ ṣe. Mo fẹ́ sọ fún yín lẹ́ni categorically gbogbo ẹ̀yin tẹ́ ń bínú Sunday Igboho ẹ lọ ṣe APC ó ṣe gbá ṣàwọ. Mo fẹ́ sọ fún yín pé kì í ṣe ìdùnnú ọmọlọ́mọ ló fi lọ ṣe APC o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ pé ó ṣe APC kì í ṣe ìdùnnú ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá wọ̀nyí gangan lọ dáadáa ẹ̀yin ni ẹ̀yin lè fún ọmọkùnrin yẹn lọ́rọ̀ sọ gbogbo bísínẹsì ẹ polúkúrú musu gbogbo àkáǹtì ẹ gbọngàn wọn gbẹ́sẹ̀ lé everything bang mélòó nínú yín ló jáde ló protest nítorí ẹ kẹtẹ sọ pé ṣe bá wà ìjà fún ẹ Sunday Igboho Délé Momodu do you give any speech regard Sunday Igboho pé ọmọ yẹn ò ṣe é filẹ̀. Philly Junior oh money only are you following APC now or you are still Yoruba Nation agitator? I am a Yoruba Nation agitator at the same time I'm APC nǹkan tó fẹ́ gbọ́ lẹ́nu mi nìyẹn mo dẹ̀ ti sọ APC ni mí. kí sẹ́ẹ̀dùnú ọmọlọ́mọ ló fi ṣe APC ṣùgbọ́n nígbà tó ọmọlọ́mọ wọ̀ fún ẹ̀yin Yorùbá tó lóun jà fún ìmọ̀ yìí ò ṣọ̀kan ẹ̀ gbọ́ra yé ẹ̀ dìde fún ṣe kankan. Ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ ẹni tó ní ilé yìí ilé òun o fẹ́ kílèmù pé ilé yìí ilé ẹni o wá dúró sẹ́yìn o wá ń kílèmù pé ilé ẹ now ẹni tó wá yẹ kó wá bá ẹ sọ̀rọ̀ kó mú ẹ wọlé ẹni yẹn kọ̀ kó mú ẹ wọlé kí ló máa ṣẹlẹ̀ ara tá a lọ mú un nígbà tẹ́yìn tó yẹ kẹ́ ẹ dìde fún Sunday Igboho nílẹ̀ Yorùbá tí gbogbo yín pẹnu mọ́ tẹ́ ẹ sọ̀rọ̀ tí àbòsí ọ̀tẹ̀ rìkíṣí tí ò jẹ́ kí gbogbo yín sọ̀rọ̀ àwọn bíi Sowore yìí náà ni o àwọn bíi Délé Momodu ni o àwọn bíi Gani Adams ni o gbogbo yín pátápátá tó yẹ kí ẹ sọ̀rọ̀ ẹ kọ̀ ẹ sọ̀rọ̀ gbogbo yín pẹnu mọ́ pẹ́kẹ́ inú Sunday Igboho ń bí gbogbo yín. No ẹ̀yin tẹ́ ń wo fídíò mi ẹ jẹ́ ká sọ òtítọ́ síbi tó títọ́ wà. Nígbà tí wọ́n mú Sunday Igboho tán bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ ọmọkùnrin yẹn tán gbẹ́sẹ̀ lákàntì ẹ̀ tán gbé wọ́jẹ̀dì lórí ẹ̀ tán gbé gbogbo nǹkan ẹ̀ tán bàjẹ́ lójú ẹ̀. Ẹ sọ fún mi kí irú ààrẹ Gani Adams kó dìde kí irú Omoyele Sowore kó dìde kí irú Délé Momodu kó dìde kí irú Délé Farotimi àbí Farobi ló jẹ́ kó dìde kí gbogbo wọn yẹn jọ dúró kọjọ stage protest lórí Sunday Igboho. Ẹ sọ fún mi ẹ má jẹ́ ká fi ti èké sí tó dẹ̀ ṣe é. No ẹ sọ fún mi bí Sunday Igboho wá ṣe sọ pé Tinubu lòun wá fẹ́ tẹ̀lé sí i nígbà tí yìí kò tẹ́ ẹ̀ ṣe àwọn ọba tó lè ṣe ti Tinubu wọ́n wá bá Sunday Igboho sọ̀rọ̀ pé ọmọ nǹkan tó ń jà fún àwa náà dúró tí o security yẹn la fẹ́ kí wọ́n gbé fún ẹ ọwọ́ Tinubu ládẹ̀ tí fẹ́ gbà fún ẹ ò lè bá Tinubu jà o ṣé wàá calm down fún Tinubu àfẹ́gbà security fún ẹsẹ̀ ọmọlọ́mọdé ní ìwẹ́ tó bá ti jẹ́ nǹkan tẹ́yìn kábíyèsí bàbá mi fẹ́ nìyẹn
òun náà hands down ojú ẹsẹ̀ wọ́n dẹ̀ bá wọ́n lọ àwọn ọba yẹn dẹ̀ kóra wọn jọ wọ́n lọ bá Tinubu sọ Tinubu dẹ̀ ní kan tẹ́yìn kábíyèsí bá ti fẹ́ lòun náà fẹ́ ó yá kó máa ṣe àlàáfíà kó máa bá lọ wọ́n dẹ̀ tú ọmọ lọ́mọ ńlẹ̀ nínú ìgbèkùn ẹ wá sọ wípé kó má kínú ẹ má dùn kó má tẹ̀lé tí pátì míì bá wà tí Tinubu tún gbé kalẹ̀ Sunday Igboho á ṣe àtúntò ṣe tí pátì míì bá tún wà tó yàtọ̀ sí APC tí Tinubu tó gbé kalẹ̀ Sunday Igboho á tún ṣe é. ẹ jẹ́ ká sòtítọ́ síbi tó títọ́ wà ẹ̀yin tó yẹ kẹ́ ẹ jà fún ẹ̀kọ́ ẹ̀ jà àwọn kábíyèsí wá jà wọ́n tú ọmọ lọ́mọ ọlẹ̀ ẹ wá ní kó má pé ìwọ wá kó o sórí bẹ́ẹ̀ síbi kan òun pé Sunday Igboho ní nuisance kò ní dá fún ẹ Ọmọyẹlé kò ní yẹ ìwọ ìpínlẹ̀ yẹ gangan ní nonsense wọ́n ní mad wọ́n ní rubbish hypocrite hypocrititis. Philly Junior sọ́ra ẹ̀ dáadáa màá ju ẹ̀ dànù I will block you right now what's your problem be very careful or else I will I will remove you o ajẹ́ mo fẹ́ ṣèpè fún ẹ tẹ́lẹ̀ ni mo tún calm down. ṣé rí òtítọ́ ọ̀rọ̀ máa ń dàbí ọmọ ìyá sọkúsọ ni ẹrù ọ̀rọ̀ Sunday Igboho dáadáa ọmọ yẹn kò sí kan tó fi ṣe ẹ̀yìn náà ẹ kàn kan ọmọ ọlọ́mọ má gbélé bù 5 good years ló fi kúrò nínú ilé tí ò lè wọlé ẹ̀ ẹnìkan wá tú sílẹ̀ pé padà wọnú ilé ẹ̀ máa jayé ẹ wá ní ẹ ló ṣe lọ join APC ẹ jẹ́ kí wá tún sòótọ́ fún yín Sunday Igboho ò join APC o tẹ́ ẹ̀ bá mọ̀ lé ní ẹ lọ́mọ tí Sunday Igboho bá join APC ẹ rí membership card Sunday Igboho ẹ rí ká fi hàn yín pé mo ti join o formally as a member Sunday Igboho ò join APC Tinubu ló support is supporting Tinubu and that is what he said ó yàtọ̀ wà nù mò ń support ẹnìkan àti pé mò ń ṣe party àìmọye ní Nàìjíríà lẹ́ni tí wọn ò ṣe party kankan tán dẹ̀ ní candidate tí wọ́n support àbí mo parọ́ èyí tẹ̀ ń wò mí ṣé mo parọ́ party wo ni Dangote ń ṣe kí lorúkọ party Dangote ṣé PDP ni Dangote àbí APC ṣé Dangote kò ní favourite candidate tó fẹ́ kó rúlu Nàìjíríà ṣé kò ní ó lẹ́ni tó support ó lè wá jẹ́ Tinubu ó lè má jẹ́ Tinubu ṣùgbọ́n ó lẹ́nìkan tó wù lọ́kàn pé òun fẹ́ kẹ́ni jẹ́ president Nàìjíríà but ẹ̀ lẹ́ẹ̀ bá rí kó jáde kó sọ pé I'm a member of APC tàbí I'm a member of PDP majority àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tí wọn ò ní party kankan tí ò sí tó kàn wọ́n pẹ̀lú party but wọ́n ní favourite wọ́n ní candidate ẹni tí wọ́n fẹ́. èmi as a person 2019 election mi ò bá wọn dìbò but mo ní favourite tí mo fẹ́ kó win mi ò dẹ̀ jáde dìbò 2023 election mo wà lọ́wọ́ pariwo against pé kì í ṣe election ló kọ̀ ẹ jẹ́ pariwo kí náà ń pè referendum kọ́ ṣe referendum fún wa bóyá a máa dúró sínú Nàìjíríà bá a fẹ́ máa lọ mo wà lára àwọn tó pariwo ẹ̀ but in the other hand mo ní favourite mo lẹ́ni tó wù mí tí mo fẹ́ kó jẹ president láyé ara mi kò sí kó o mọ̀ ní dírẹ́sì pé o ò fẹ́ ṣe party wàá sì pàpà lẹ́ni tó wù ẹ́ Sunday Igboho sọ wípé Tinubu wù òun torí oore tó ṣe fún òun dẹ̀ máa support yẹ kò register as a party member it's not an APC member Tinubu ló ń support ẹ má kan ọmọlọ́mọ mọ́gi ẹ ọmọlọ́mọ ọlẹ̀. Nyesom Wike ọmọ PDP ni bọ̀tọ́ lòun support Tinubu ṣé kò support Tinubu ó dẹ̀ jọ ọmọ PDP Ayọ̀fáyọ̀ṣe PDP ni ṣé kò support Tinubu àìmọye àwọn tí ò tiẹ̀ wá sí ní pátì kankan rárá tí wọ́n dẹ̀ ní favourite wọ́n sọ pé Tinubu làwọn fẹ́ kí ni ìṣòro yín kí
lẹ̀ ń dààmú mọ́ ẹ̀yin lẹ̀ ń lù lọ́rọ̀ ẹ̀yin lẹ̀ ń lù lẹ́nu gbọ́rọ̀ àwọn kan jẹ́ ti wá kóra wọn jọ tó ànẹ́sàn jẹ́ pé wọ́n á ní ẹ jẹ́ ká tún lọ ọ̀dọ̀ Sunday Igboho ká tún lọ púṣì ọ̀rọ̀ ẹ fẹ́ fi Sunday Igboho jẹun ẹ fẹ́ fi ṣé bẹ́ẹ̀ mi lọ sọ́dọ̀ ẹ̀ lánàá yìí mo wà nínú ilé Sunday Igboho ṣe rí fídíò mi níta ni ṣe rí ni àná yìí àjọjọ òkú báyìí tájọ ń sọ̀rọ̀ tájọ ń gist èmi àti Sunday Igboho bẹ́ẹ̀ ni must I record must I post anything kẹjọ mọ̀ pé mo súnmọ́ Sunday Igboho ṣé dandan ni kí n pariwo wo bí aláṣà Sunday rubbish ẹ̀yin lẹ fẹ́ fi Sunday Igboho jẹun ẹ̀yin lẹ wá ń ṣe fídíò tẹ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ẹ ti rí i pé tó inú ẹ bá ti dùn tó ti wà overwhelm ó máa ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká tó ṣe ká tó rí nǹkan gbé ẹ̀yin Ọlọ́run á bí gbogbo yín Sowore àdàbí tó bá ti protest torí pé wọ́n pààyàn ní Nàìjíríà àdàbí tó bá protest nítorí kidnapping táwọn Fúlàní tí wọ́n ń ṣe fọ́mọ Yorùbá àdàbí yẹn nìkan ló máa save ẹ tí ò bá ti sí tá a bá mú yẹn kúrò ọmọ ò ní escape ìyá yẹn wá jẹ Ọlọ́run àwọn alálẹ̀ ilẹ̀ yìí omi ilẹ̀ Yorùbá tó mu afẹ́fẹ́ yẹn tó gbà á bí ẹ wò Sowore ò lè escape ẹ. Nobody is forcing anybody to support Tinubu. Sunday Igboho tó jẹ́ leader mi tí mò ń tẹ̀lé tí mo believe pé ó já síwájú fún mi òun gan ò lè force mi pé Omoluka dandan àfi kó tẹ̀lé Tinubu kò jọ. Sunday Igboho bá sọ pé Tinubu ṣoore fèmí o mo dẹ̀ fẹ́ san oore fún kí lẹ fẹ́ kàn mọ́gi fún oore tó yẹ kẹ́yìn wọ̀nyí ṣe fún kẹ́ ẹ ti jà lọ́ọ̀yà wà nù yín mélòó nínú yín ló volunteer ara ẹ̀ pé Sunday Igboho ò ṣe nǹkan tó against òfin. I'm not a lawyer but aláwọn lọ́ọ̀yà lóríṣiríṣi tá a jọ ń ṣiṣẹ́ mo lọ bẹ̀ mo ní ẹ wá mo pe lọ́ọ̀yà a senior advocate tí mi fẹ́ dárúkọ ẹ̀ mo bèrè mo ní popular senior advocate ní Nàìjíríà yìí o kì í ṣe lọ́ọ̀yà yẹpẹrẹ o lọ́ọ̀yà tó jẹ́ pé gbajúgbajà ni mo ní ẹ sà ẹ jọ̀ọ́ mo fẹ́ mọ nǹkan kan sà the journey the agitation for the sovereignty of Yorùbá ṣé ó wà illegal tàbí is still a constitutional right bàbá yẹn define yẹn fún wa ó kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí constitution Nàìjíríà ó sì fún mi ó ní kaibi mo kà ó ní ìyẹn sọ pé Nigeria is one country indissoluble country mi rántí bó ṣe kọ́ indissoluble that Nigeria is indissoluble that means pé Nigeria wọn ò lè pín ìyẹn ni wọ́n kọ́kọ́ kọ sínú constitution yẹn ó tún wá mú ìwé mi jáde which is United Nations Charter ó tún mú jáde ó tún síbi kan tún ní kí n kà ibẹ̀ mi rántí bí wọ́n ṣe kọ yẹn ìyẹn sọ pé kò sí any nationalities tí wọn ò ní ẹ̀tọ́ for self-determination and Nigeria is a signatory to that account. Nigeria is signatory to that account. Nigeria signatory to that account ni Nigeria tó sọ pé àwọn wà indissoluble. Then the question is who wrote that constitution? Ara àwọn ìjà táwa ń jà nìyẹn Sowore sọ mọ̀wé níbẹ̀ débi tó ti mọ̀ yìí pé there is fraud in that constitution kò protest lórí ẹ̀. A country of many different nations, a country of many different nationalities. Soldier Abdulsalam Abubakar, the last military president of Nigeria, ó lọ kọ constitution ó sọ pé Nigeria yìí indissoluble. Ó gbé fún Ọbásanjọ́ pé kó fi ṣèjọba lórí wa lórí. Ọbásanjọ́ dẹ̀ gbà ó dẹ̀ fi ṣèjọba. Gbogbo yín dẹ̀ gbà ẹ̀dẹ̀ ṣàmẹ́gbẹ̀mẹ̀tì títí bá ṣe sọ̀rọ̀. Ṣé agreement Yorùbá ni tàbí ti Fúlàní tàbí ti Igbo tàbí tàwọn Niger Delta tàbí tàwọn Middle Belt tí wọn ò ń ṣe Fúlàní tí wọn ò ń ṣe Haúsá? Ṣé àwọn ló agree pé àwọn ò gbà kan pín Nàìjíríà? Ṣé àwọn mọ̀ nípa constitution tó kọ? Sowore ó kàwé débẹ̀ ni àbẹ́yìí tẹ́ ẹ jẹ́ lọ́ọ̀yà Délé Momodu as a journalist ṣé ó tí ì kàwé débẹ̀ kó orí constitution yẹn kó sọ pé it's not right? Stop these people
ẹyẹ tọra yín olóṣèlú ní gbogbo yín tẹ́ fẹ́ jẹlẹ̀ wá Ọmọyẹlé Sowore tó fẹ́ jẹ lò wá. You want to be relevant. Mo gbàgbọ́ ẹ̀yin èèyàn mi pé owó òkè tó lówó bá ti lówó a máa fẹ́ kówó yẹn pọ̀ sí i. Ìyẹn ló dífá fún Dangote tó ti lówó tó tún padà tó ń ṣe refinery. Òun ló dífá fún Elon Musk tó ti lówó tán tó tún ṣe ń ṣe bísínẹ́sì sí. Owó òkè tó lówó òun lọ̀rọ̀ Sowore ó ti ní ìwọ̀nba díẹ̀ Ọlọ́run ti kẹ́ ó ní tó ń pa wọlé tó fi ń jẹun tí ebi òfin lè pamọ́ for the rest of his life. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò tó àìnítẹ́lọ́rùn tó bá tiẹ̀ dẹ̀ fẹ́ ṣe business and nobody stop you. Focus on what you are doing as a journalist. Kí ló kàn ẹ́ pẹ̀lú kó wá máa parọ́ ló ń fight fún masses? Olè ní onírọ́ ni ẹ́ Sowore. You are not fighting for any masses. You are a thief. Olè. Stop deceiving masses, Sowore. You are not fighting for masses. Tó o bá fẹ́ sọ pé ó ń jà fún masses, níjọ́ tó ti kidnap, how many masses ló ti jáde how many times ló jáde ló condemn kidnapping? There is a lot of kidnapping going on in Ondo State. Massive one. Did you come out and condemn it? Ẹ̀yin onírọ́ èké ẹ̀yin aráàlú ẹyẹ jẹ́ kán tàn yín jẹ. Ẹyẹ jẹ́ kán tàn yín jẹ. Don't allow people deceiving you. Sowore doesn't love you. He's not fighting for you. He's fighting for his pocket. Àpò ẹ̀ ló ń jà fún. Ẹ máa tanra yín jẹ ṣe kiri ẹ Sunday kiri ọwọ́ ló bọ́ sí ọwọ́ ló bọ́ sí ìwé tẹ́ kankan tẹ́ sùn tẹ́ wò ọwọ́ ló bọ́ sí. Àtẹ̀yìn tẹ́ ń gbà tẹ̀yìn tẹ́ ẹni kan máa bá yín pẹ́ Tinubu kó lè ṣe kankan fún yín. Àṣírí yín tú àbí òtú? Àṣírí yín mọ́ tú ni kò ní bò. Àṣírí Alabosi òkè kò ń bò láéláé yọmọ tó ní. Àṣírí Alabosi òkè ń bò. Àṣírí yín á mọ́ tú ni. Ṣé bẹ́ẹ̀ ń bá tẹ̀yìn tẹ́ ń sọ pé báyìí bá wà bá Tinubu sọ̀rọ̀? Èyí tẹ́ ti fi ibi sú olóore yín. Tinubu ti ṣoore fún gbogbo yín. Ibi lẹ fi sú. Tọ́ bá mú ọ̀rọ̀ pé bí Fúlàní ṣe ń dààmú wa nílẹ̀ Yorùbá jáde ń jà pé a fẹ́ kí Yorùbá dá dúró which is true which is right. Ẹ pé Nàìjíríà rí bó ṣe rí ni. Tinubu ìbímọ anything ni mo lè ṣe nítorí Tinubu. As at 2015 mo ti create group fún Tinubu. I call it Scabbard, Sunshine Citizen for Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ó sì wà ń bẹ̀ mo open page fún wọn. But nígbà tí mo wò lọ sọ́tún tí mo wò wá sósì, mo rí i pé the only solution to what is on ground is kí Yorùbá jáde ká máa bá tiwa lọ. That is why I didn't push it. Wọ́n kò jẹ́ pé kí n máa post sórí ẹnìkan lórí social media. Màá rówó. What are you telling me? Kò dìgbà tí Tinubu bá ní ẹ lọ pé bọ̀bọ̀ yẹn wá rárá. Kíkan máa post síbẹ̀ nìkan àgòsí ìmọ̀ náà. Tí mo bá ní intention àti gbowó màá ti gbowó ti pẹ́. Àwọn tó lè gbowó fún mi wà láyé tí bá dárúkọ wọn lẹ́ni just for official reason for security reason ni mi ṣe ní dárúkọ. Àwọn tó jẹ́ pé tí n bá wọ ọ̀dọ̀ wọn tí mo sọ fún wọn pé ẹ gbé 50 million fún mi sà mo níṣẹ́ tí mo fẹ́ fi ṣe wá wọn ò ní bojú ẹ̀yìn kan tó gbé ilẹ̀ fún mi wọ́n wà ní 2023 election yìí. They invited me, I refused to be there. Mo kọ̀ mi ò lọ. Kì í ṣe pé bí ò bá mi kì í ṣe pé bí ò ní di owó. Ó ní bórí kálukú ṣe ń ro nǹkan tiẹ̀ bí mo ṣe rò ó yàtọ̀ sí bẹ́ẹ̀ lómi ṣe ro tiẹ̀. Kí n tó máa lọ ẹ̀yin olóríire tẹ́ ẹ̀ wò mí. Ẹ bèrè lọ́wọ́ Sowore. Sunday Igboho kò pààyàn o. Kò ọ̀dà sẹ́tà tó mo. Kò ní kán lọ máa pa àwọn èèyàn tó bá ṣí ṣọ́ọ̀bù o. Kò ní kán pààyàn sínú ṣọ́ọ̀ṣì o. Kò bà nǹkan oníkan jẹ́ o. Kò dẹ̀ gbọ́ even tábánikà sọ kò bá gọ́ọ̀mẹ̀ntì gan jà. What he said is kí Fúlàní kó kúrò lórí ilẹ̀ Yorùbá. Yorùbá fẹ́ dá dúró. Kò sọ pé kí Nàìjíríà máa exist mọ́.
ó ní Yorùbá fẹ́ jáde kúrò nínú Nàìjíríà sì lè máa jẹ́ Nàìjíríà lọ. Nínú Sunday Igboho tó ṣe yẹn àti Nnamdi Kanu tó sọ pé ẹ pa wọ́n tó bá jáde tó ṣí ṣọ́ọ̀bù, ẹ pa wọ́n, ẹ bà ṣọ́ọ̀bù wọn jẹ́, tó bá lọ ṣọ́ọ̀ṣì ẹ pa wọ́n, tẹ́ ẹ bá rí sójà ẹ pa wọ́n, tẹ́ ẹ bá rí àmì ẹ pa wọ́n, tẹ́ ẹ bá rí ọlọ́pàá ẹ yanjú wọn, ẹ bà property jẹ́. Nínú àwọn méjèèjì ta ló yẹ kí Sowore kó protest fún tó bá jẹ́ pé lóòótọ́ ló fẹ́ràn ẹ̀yin aráàlú? If truly he loves you masses, the citizens of Nigeria, if truly Sowore loves you, why did he choose to protest for Nnamdi Kanu? Nnamdi Kanu that ordered the killing of innocent citizens. Why did Sowore choose to protest for him compared to Sunday Igboho that there's never killed a hen? Tó bá pẹ́ nìyẹn ó fẹ́ jẹ sẹ́nu ẹ̀ ló fẹ́ ó rà ó fẹ́ pa jẹ ni. Sunday Igboho tí ò pa ẹdìyẹ lásán tí ò tọ́ ọmọ ẹdìyẹ lẹ́dìyẹ pa níbi tó ti ń pààyàn. Sowore ò rí Sunday Igboho láti protest fún gbà yẹn o, ṣùgbọ́n Sunday Igboho jáde sí olóhùn sọpọ́tì Tinubu tó túlẹ̀, inú ń bí Sowore olóhùn fẹ́ pokùnso. Sowore tètè pokùnso kó jẹ́ ká rí fídíò ẹ̀ gbé sókè o, káwa náà rówó jẹ díẹ̀ lọ́wọ́ YouTube àti Facebook o. Tètè lọ bú nǹkan jẹ́ o. Dẹ̀ mo tún lè fún ẹ ní one advice náà, o lè kíní náà ipo tó ń mu yẹn náà fine, o tún lè mú. Tàbí sniper ipo yẹn ó dà pé èyí ń ṣe kíní sniper yẹn good dáadáa, o lè mú sí máa mú ju síbí méjì o, má mú overdose ò dáa, just 2 spoon rọra bú kó dájẹ́ ó parí. O ti ṣe lè tó jù nìyẹn. So ti gbọ́ Sowore. Omoluka ni mò ń jẹ́. Ẹni bá ṣe rere á sọ nípa wọn, ẹni bá tún ṣèkà á tún máa tẹnu mọ́ ni. Ìkà ni Sowore ń ṣe fọ́mọ Yorùbá. That is why I'm saying it now. Sowore is not fighting for masses. Onírọ́ ni Sowore. He's a liar. Sowore fight for nobody. He's fighting to be relevant. He's fighting for his pocket. Sunday Igboho kì í ṣẹgbẹ́ gbogbo yìí. Ọmọ ti jẹun lọ. Ọ̀rọ̀ ọjọ́ mi ni ọ̀rọ̀ ọjọ́ mi ni àbúrò ẹni tó lóhùn làgbà ẹni. Ọ̀rọ̀ ọjọ́ mi ni ọ̀rọ̀ ọjọ́ mi ni àbúrò ẹni tó lóhùn làgbà ẹni. Ọ̀rọ̀ ọjọ́ mi ni. Ti rí ohun tí a mú wá fún wa lénìí, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.